Ọ̀yọ́. No, Ligbabi, this is not an entrance. No. I'm asking you later. I'm asking you later. I'm asking you immediately. Lydia, sir. Where you go now? Where you go before? Punch. Koiki Media will bring you closer to your step. Ti wà ní pálásì bàbá wa Olúbàdàn. Bàbá ti wà nínú yàrá pẹ̀lú wọn. Ní kòpẹ́kòpẹ́ a máa wọlé nísìn sí ọ̀dọ̀ bàbá. Ẹ má jẹ́ ká rìn jìnnà. Koiki Media will bring the work closer to your step. Àwọn ní ààfin bàbá wa Olúbàdàn. Kábíyèsí. Ọba Rasheed Adélájà Ládọjà. Ilé bàbá làwọn ń sìn. Koiki Media will bring the work closer to your step. Ohun tí wọ́n ń sọ fún wa báyìí ni pé tí o ti jẹ́ ká ti wọlé. This is my own. Koiki Media will bring the work closer to us. Bàbá ò tí sí lórí síìtì náà tí ìjẹ́ kan jẹ́ kí a wọlé. Bá wa ṣe ẹ̀ ní kò pẹ́ a máa wọlé sí ọ̀dọ̀ ibi tí kábíyèsí wa wà. Àti bàbá wa olóyè ṣe Sunday Adéyẹmọ Ìgbòho ṣe. Koiki Media will bring the work closer to your doorstep. Báwa ṣe láti wọ̀ nínú ilé pẹ̀lú kábíyèsí ní kò pẹ́ ẹ máa rí wa pẹ̀lú wọn. Ọba Adéwọ̀lú Rasheed Ládọjà ilé wọn ní àwọ̀ níbi tí àtìwádé tàbí lálejò. Koiki Media will bring the world closer to your doorstep. Èmi gbàdúrà ni mo sọ fún Ọlọ́run torí ẹ̀ náà mo gbé olówó alolójo èmi ò lójo torí pé èyí ni pé gbogbo ìwọ́n mo ti fi sí ìdí mo ti. wọ́n sàbẹ̀rẹ̀ tí sọ̀rọ̀ lù tí ìbẹ̀rẹ̀ olóòṣù bí lójú ọ̀rọ̀ ti yọ̀rẹ̀ àbò pọ̀ yọ̀ yẹn mi tó wẹ̀ lẹ́yìn sóòtù ẹ̀yin èèyàn wa ẹ ṣáà bá wa ṣe sùúrù ní kò pẹ́ ẹ máa tó rójú bàbá àti kábíyèsí.
ẹgbẹ́ ìgbà tẹ̀lé ọdún ó ti jẹ́ ní ìdí oṣù ọkàn sáré ẹgbẹ́ yìí wọ̀ ní ó láàrin ilé bàbá ni àwa bàbá wa Olúbàdàn ọba Adélàjà Rasheed Ládọjà ilé bàbá làwọn á sìn bá wa gbọ́ lè ṣe bọ̀ kẹ́dẹ̀ bá wa ṣe sùúrù sórí ilẹ̀ tí kò bá wọlé bẹ́ẹ̀ sọ ẹ̀ máa ṣe ẹ̀ máa bá wa máa ṣe ẹ̀ bá wa ṣe ẹ̀ bá wa ṣe ẹ̀ bá wa ṣe ẹ̀ bàbá láti ní mọ̀ ọ̀nà yìí bá wa ṣe ẹ̀ bá wa ṣe ẹ̀ bá wa ṣe ẹ̀ wọ́n tẹ̀ fi tẹ̀ ní tó tọ́mọ sí bá wa ṣe ẹ̀ bá wa ṣe ẹ̀. Don't you go, you be my backup. I beg you. Bring it closer to your doorstep. Olóyè ṣe Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà àyè tí ń wò lórí alẹ́ wò yẹn pẹ̀lú bàbá wọn Koiki Media will bring the work closer to us. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọjọ́ tí mo mọ bàbá mi Olúbàdàn. Ìmọ̀ yìí pé orí kú tí ó rè àti ìdààmú tí ó yẹ lórí mi mo fi mọ kábíyèsí jọ ẹ̀. Bàbá mi lórí kan lọ pẹ̀lú wá bá àwọn oníkọ̀ọ́ta. Àṣé Ọlọ́run fẹ́ pa mímọ́ fún wọn lónìí kí n forí balẹ̀ sí wọn lábẹ́ kí n wà pẹ̀lú wọn. Torí Ọlọ́run ti wo ọjọ́ wájú ó ti wo ọjọ́ ọ̀la mi. Ó ti wo ọ̀rẹ́ tí máa dá ẹgbẹ́ra yóò dé ká. Ẹkún ayọ̀ ni ẹkún ayọ̀ ni ẹkún ayọ̀ ẹkún ayọ̀ ni ẹkún ayọ̀ bẹ́ẹ̀ ni ẹ fi bàbá ńlẹ̀ ẹkún ayọ̀ ni. Ọlọ́run rí pé bàbá mi. Koiki Media will bring the work closer to yourself. Ọlọ́run lè dá ọmọ ilé àmì torí pé Ọlọ́run bá tó ní kí ẹ pè mí jọ́dọ̀ ẹran ní sí mi àti gọ́ọ̀nà ara mi ń tọ̀ ní àwọn gómìnà ní kí n wá mo sáré jàmbá mi àdáni mi wọ́n jẹ́ mi wọ́n ní jókòó síbẹ̀ yẹn mo rẹ̀ wọ́n ní tí wọ́n yóò pé tọ́ di lẹ́ni mọ̀ kọ́mọ dáadáa báyìí jókòó síbẹ̀ yẹn ẹ̀rọ àmọ̀ tẹ̀lé mi mo ní yẹ sá tí n bá tẹ̀lé ewu ta ni mo fẹ́ tẹ̀lé àsọlọ́run ti pa ẹ̀mí mi tó fẹ́ sèfù ọjọ́ ọ̀la mi lẹ̀ ni àwọn tí wọ́n ń rò pé bàbá yìí àwọn ọ̀wà òkè tó wọ́n parẹ́ máa yẹ láàyè mo sọ̀rọ̀ kí n gbà táwọn afáǹbá mi sáré àánú lébílẹ̀ mo ní bàbá mi Ládọjà kò ní sáré nǹkan mọ̀ mo ṣe láyé níjọ́ tí mo dé tí mo tókò lẹ́sẹ̀ wọn bí ìgbà tí wọ́n fi owó náà ní sẹ́sì nínú prison wọn ẹni tí wọ́n rẹwà àbá oníkàbẹ̀sì kò ń sọ fún mi oníbàbá mi kò ń sọ fún mi pé àwọn pa mímọ́ síbi torí pé táwọn bá rí kan gbé mi wá Nàìjíríà ẹni tí ń bẹ́ mẹ́wàá náà yóò ṣe fún ní sẹ́mi ní kíkún fọ́ọ̀kì mi balẹ̀ kí sábà gbàdúrà owó rẹ̀ kí ni jẹun àwọn dẹ̀ ti bá wọn sọ̀rọ̀ mẹ́rin pé wọ́n mú mi kó níbi inú ìnira pé tó kọ́kọ́ fún mi sílẹ̀ oṣù méjì mọ́ mi ò lágbára gan inú prison tẹ̀lé ó ní agbára gan àbáṣe wa sọ fún mi ọ̀kẹ́ máa wọlé kábíyèsí láwọn ti parí sẹ́yìn ó máa mú mi jáde láì fẹ́ sí tó dáa níta ní pẹ́sidẹ̀ntì kan lọ mú mi wá ó fi sínú ibi kan kọ́ńtà ẹ̀sì síbẹ̀ tó mọ̀ fi wà mẹ́ tó dùgbò àwọn àgbàlagbà yìí kí ló mọ̀ wọ́n ti lọ́wọ́ lé ní ìkẹ́kọ̀ọ́ kan balẹ̀ tó gọ́ọ̀mẹ̀ntì bẹ́ẹ̀ yìí táwọn bá rí bí sinmi ẹ̀mí mi ohun tó máa gbé sí mi lọ́rùn agbára mi nìkan pé kí n fà kọ́ra balẹ̀ àwọn bàbá mi ti dá sí so ẹ wá wọjọ́ tí mo mọ̀ wọ́n yẹn bàbá ti kún sí ìyá ti kú mi ò lẹ́nu kẹ̀kẹ́ mo ti kọ́ balẹ̀ káàkiri tí n bá dájú kó ń gba àwọn ronú gbogbo property mi gẹ́gẹ́ bàjẹ́ wọn gẹ́gẹ́ náà ti gbà gbogbo mo fẹ́ rọ́ọ̀lù gbà bàbá ọkọ̀ asùnkún abádàdì bàbá mi ní kọ́ kẹ́kẹ́ balẹ̀ táwọn èèyàn ìjọ ọ̀rọ̀ mi tí mo yẹn tó tí ń rìn kí n yẹ kí n ṣe bó ṣe wù mí bàbá mi kí n yóò kú ẹ̀ sọ fún mi
ẹkùn lẹ́nu gbogbo ẹnikẹ́ni tó bá lọ́pọ̀ nàìjíríà gbogbo ẹni ọ̀pọ̀ àwọn rẹ̀ gbogbo fámìlì mi ń sìn gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé ni wọ́n dùn gan wọ́n ti sagbara agbára gbogbo Amẹ́ríkà London everywhere all over the world pépà ẹgbókun kan pé bàbá Ládọjà àwọn ní bàbá rẹ ní ilẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ kódà àwọn èdè lọ́hùn tó pé àwọn tàwọn òdìdé ọdẹ mọ́ fi yẹn sọ ọmọ yẹn ọmọ bàbá ẹ̀ gẹ́gẹ́ lẹ́ni tọ́lọ̀ gbálẹ̀ bàbá ẹ̀ gẹ́gẹ́ bàbá mi ní fọkànlẹ̀ balẹ̀ níjọ́ tí n bá ti rí president ní ìyẹn rẹ̀ fúnra wọn pè mí ní 10 after 3 lọ́jọ́ Friday Sunday mo ní kẹ́rù pẹ́lú sà ara mi gbọ̀n mo lọ wà mo lẹ́yìn òdì náà ni kẹ́rù ẹ̀ mọ́ balẹ̀ mo ti bá president mo ti ẹjọ́ rẹ̀ ọmọ ìwà lẹ́gbẹ̀ẹ́ mi mo ní sọ mo ti ń ṣẹlẹ̀ pariwo ẹ bá ṣe kábíyèsí o orí tí mo pariwo nítorí mo ní bàbá mi pè mí pé ọ̀rọ̀ wa ti rí ojú ni mo bọ̀ lé ó ní lọ́ni òun dẹ̀ fẹsẹ̀ kan ó sáré kárakára àwọn ìyàwó mi mo pariwo Jésù ọ̀rọ̀ ti yẹjú ẹ sá mo sàdọ̀ fún bàbá mi Wọ́n ní kọ́ jẹ́ dúdú. Ẹ̀kọ́ bákò. Koiki Media will bring the work closer to your doorstep. Koiki Media will bring the work closer to your doorstep. Ààfin bàbá wa Kábíyèsí Olúbàdàn ti ìlú Ìbàdàn ọbẹ̀ ní Hawaii tí bàbá wa olóyè Chief Sunday Adéyẹmọ Ìgbòho tí wọ́n ti wá fi ẹ̀mí ìmoore fún tí ọba wa Olúbàdàn ti ìlú Ìbàdàn tí wọ́n ti ṣe oore lágbàdo mọ́ta fún ilé ààrẹ dẹ̀ pé tí wọ́n ṣe gbogbo nǹkan tó yẹ kí wọ́n ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Koiki Media switch off. Abanike switch off. Abanike switch off. Bẹ́ẹ̀ni ṣe bí ọjà ọ̀gá rẹ̀ láti máa fi ẹ̀dẹ́kọ̀ bẹ́ẹ̀ni mo gbọ́ ọ̀gá rẹ̀ náà sọ̀rọ̀ láàárọ̀ ìgbà ìfọ̀rọ̀ kò kí n ṣe ìgbàgbà náà kò kí n ṣe ìgbàgbà náà. Ẹ má bínú sí wa èèyàn wa bàbá wà ní privacy ni so a nílò àti gbé kámẹ́rà kúrò ní ọ̀dọ̀ wọn a nílò àti máa ṣe fídíò ibi tí bàbá ti ń ṣe private call so ìdí nìyẹn tá a fi jáde níbẹ̀ ẹ má bínú sí wa ẹ máa bá wa máa share bí kò pẹ́ a máa padà sí ọ̀dọ̀ bàbá wa tó bá ti kọ́ tó bá ti lé kọ́ rẹ̀ tán. Ok wọ́n tẹ̀ tí ní kí gbogbo àwọn mídíà pé ká jáde síta so àdúpẹ́ wọ́n fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ìyá sí ọ̀rọ̀ ọmọ sí bàbá ni wọ́n fẹ́ sọ ń sìn so wọ́n dẹ̀ ti ní pé ká jáde síta gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá sí ọmọ. Koiki Media will bring the work closer to your doorstep.
ààfin bàbá wa náà láṣẹ wa ẹ máa bá wa máa share kẹ máa like ẹ máa share kẹ máa like ààfin bàbá wa láṣẹ wa nítorí pé ok ẹni tí ọ̀dọ̀ bá padà ń kọ̀ọ̀kan àmì àdìwọlé. Mr. Martin. Lọ́nà ìdè ìpadà níbẹ̀ wọ̀. Lọ́jọ́ kẹ̀bẹ̀ ẹgbẹ̀rẹ̀ tó fi pẹ̀lú ẹ̀dá kọ̀mọ̀dé. Tó wá dúpẹ́ lọ́dọ̀ náà pé òkú ẹ̀kọ́ bọ́ọ̀lù. Lọ́jọ́ kẹ̀bẹ̀ mọ̀. Ayé ìrìnàjò ìṣẹ̀lẹ̀. Láì jẹ́ ẹ̀rọ wa lọ sí ìwà mi. This. Koiki Media will bring the work closer to themselves. So wọ́n ti lè ní kára máa lọ síta bẹ́ẹ̀ yẹn látàrí pé bàbá àti ọmọ fẹ́ sọ̀rọ̀ wọ́n ní tán bá tún sọ̀rọ̀ tán wọ́n á tún pè wá wọlé padà. So Koiki Media bring the work closer to themselves. Àdúpẹ́ lọ́wọ́ Elédùà tó jẹ́ kí ọjọ́ ìní kó ṣeé ṣe. Okay, sir. Koiki Media will bring the work closer to doorstep. Ó pàtàkì rà máa ń yòókù dá ẹjọ́ sáré sọ̀rọ̀ náà yẹ wá. Wọ́n mi làwọn fún wa. Chief ni mi ẹ máa ń sọ pé nù mí dùn. Chief Olúbàdàn lẹ́jọ́. Náà mi ṣe chief ìbílẹ̀. Koiki Media will bring the work closer to doorstep. A máa padà wá sí live after sọ̀rọ̀.